Alólóńgì ní ti gàjà o. Lẹ́gúnlé olóńgì ní ti gàjà o. Ojú mi ti tólé, ojú mi ti tóko. Ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú tẹ́lẹ̀ TV ṣó ní kẹ́ máa wò nílé. Ojú tẹ́lẹ̀ TV. Àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé. Ojú tẹ́lẹ̀ TV. Má yìí kò tiẹ̀. Mo rí wípé I saw wọ́n máa mú wọn bínú. that they will make him go. Mo sọ jáde kíní yẹn dẹ̀ ṣẹlẹ̀. And that thing happened. Baba Sunday. Baba Sunday Igboho. Ẹ má bínú ẹ ti parí iṣẹ́. You've not completed your work. Iṣẹ́ sì kù. You still have a lot of work. Ṣùgbọ́n tí mo gbọ́ ni underground planning. But I said you should start underground. Sà tó bá dé stage kan. If you get to a level. Àwọn olóṣèlú kan ló máa pè yín. Ẹ kọ́lẹ̀. Some politicians will wọ́n máa pè yín pé. They will call you. Ṣé ready? Are you ready to? Torí wípé Nàìjíríà máa divide láti òkè òkun. Because Nigeria will be separated from abroad. Ẹ̀kan tí mo Nàìjíríà máa divide láti òkè òkun. Divided from abroad. Ẹni tó bá sọ pé Nàìjíríà ò divide. Ẹ sọ pé kó fọmọ ẹ̀rú bọ. Báwọn ọmọ tó kù ṣe ń kú. Tẹ́bí ń pa wọ́n. Táwọn aláìní sọnù. Tí wọ́n kidnap àwọn èèyàn. Kó fọmọ tiẹ̀ náà rúbọ. Kó wá wo bó ṣe ń rí. Nígbà yà mọ̀ pé Nàìjíríà ti pín. Ní ìgbà tẹ́ pé a wà lórílẹ̀-èdè yìí. Ní ìlú táwa yìí. Àwọn kan ń gbádùn lórí ìjọba. Níbi tí constitution wọn yàtọ̀ sí ti Èkó. Tẹ́ bá dé nọ́ọ̀tì. Wọ́n ní ẹ lè gbébọn náwọn area kan ṣe lè ṣe bẹ́ẹ̀ Nàìjíríà ẹ̀dẹ̀ ni wọ́n Nàìjíríà nìyẹn àwọn kan máa pààyàn freely wá lọ bẹ́ẹ̀ ṣé wọ́n Nàìjíríà nìyẹn sà ẹ má jẹ́ parọ́ fún yín ẹni tó bá sọ pé àní Ọlọ́run mọ tó ń ṣe ó máa fi lè jẹ́ kórí àwọn èèyàn pé tẹ́ ẹ̀ bá ti jà fómìnira yín kò síbi tẹ́ ẹ̀ ebi máa pa ẹ̀yin Olúwa androdolo Ọlọ́run ti parí iṣẹ́ mo máa tọ́ra yín jáde ó nù ẹ̀ka Genesis ni ó lọ́jọ́ kejì òun sì sinmi iṣẹ́ wo ló tún fẹ́ bẹ̀rẹ̀ ó ní Ọlọ́run ló máa bá yín túnṣe kí lọ́lọ́run fẹ́ túnṣe orí èyìnbó pé ó ní pé mo fẹ́ kí àwọn èèyàn mi gbádùn ó dẹ̀ mú igi ó mú gbogbo ẹ̀ ó ní òkè ẹ jẹ́ kí n jẹ́ kọ̀nà dà ẹjọ́ sọ́nà Ọlọ́run ló bá wọn ṣe sọ́nà ló bá wọn ṣe ẹ wá sọ pé kọ́lọ̀ wá sọ kalẹ̀ ẹ ń tọ́ra yín kó wá ṣe indomie àti rice fún yín kó wá gbé síwájú ebi máa pa yín dànù. Any question? Yorùbá nation máa wáyé tó bá yá ẹ má tọ́ra yín. Bọ̀ sí olóyè Igboho ṣé ó láǹfààní àti wá sí Nàìjíríà bí àbí ibi tó wà yẹn náà ni kó dúró sí. Yá bí náà kàfá sàkáàdì máa kàsà màlẹ́kà yẹn ṣe báyìí. Ó máa wà. Láyé màlẹ́kà yẹn ṣe báyìí. Ó ní rárá. Ó ní torí pé wọn ò tí padà lẹ́yìn ẹ̀. They have not disease from. Àní Nàìjíríà máa pín látòkè òkun sẹ́ẹ̀. Nigeria will divide from abroad. Oh, ẹ tí gbà mí gbọ́. Ọdún wo làwọn wò ọdún wo làwọn wò. Mi ò wọ́n fún mi lọ́dún. They didn't give me the year. Bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ mi times 100. If you ask me 100 Sà times. ìjọ ẹ̀mí lélẹ́yìn. This is a spiritual church. Wọ́n fún mi ní ọdún. Ṣùgbọ́n Ọlọ́run mọ tó ń ṣe. Ó máa sún ọkàn àwọn èèyàn yẹn le bíi ti Pharaoh. Àwọn èèyàn máa ojú àwọn èèyàn máa wá là. And now we want to come out from Egypt. Torí àwọn kan sọ pé wọ́n Nàìjíríà. Ebi ò tí ì pa wọn ni. So tó ṣẹlẹ̀ ni. God bless you. Ká pàdé láyọ̀. Lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀, you are a pastor. God called you. Ipò Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ is a politics arena kì í ṣe bíi ti tẹ́lẹ̀ mọ́. Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ is a politics post. God bless you. Ẹ̀dẹ́gbẹ́ ìbò. Political post. Mo sọ fún yín last year. I told you last year. I said don't go for it. Mo ní ẹ má lọ. That between 3 months of your coming to the office, I see strange storm. Mo ní mo rí ìjì láàrin oṣù mẹ́ta. Ṣé ó ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀? Did it happen or not? Ẹ gbọ́ ni. You didn't listen. Bàbá solution ni wípé. The solution is. Ẹ kúrò níbẹ̀. Leave that post. Bàbá wọn ò ní gbọ́ o. Ẹ̀kan tí mo sọ wọn ò ní gbọ́. He will not listen. Wọ́n sì ń tẹ bọ́ tí mo ṣe sọ̀rọ̀ báyìí. As I'm speaking, he's still pressing button. Bàbá ẹ lọ ṣe pásítọ̀ yín ẹ lọ ṣe ìránṣẹ́ Ọlọ́run. Go and be a pastor. Ẹ lọ ṣe ìránṣẹ́ Ọlọ́run yẹn jẹ́jẹ́.
kọ́lọ́n dẹ̀ help yín kọ́lọ́n máa tì yín lọ́wọ́ kẹ́yìn gan kẹ́ ní good relationship pẹ̀lú Ọlọ́run ibẹ̀ yẹn fẹ́ lọ jẹjẹkújẹ ní bàbá wọ́n máa orúkọ tó máa sọ yín tẹ́ bá máa parí ń bẹ̀ mi ò tẹ̀ rí pé parí gan anyhow torí tẹ́ fẹ́ lọ gbogbo connection wọ́n sáré connection kan báyìí Tinubu mo rí bẹ́ẹ̀ ṣe sáré Tinubu ó mà ṣe o ẹ wá Ọlọ́run ẹ wá ènìyàn solution ni wípé ẹ bẹ Ọlọ́run fún àánú kẹ́dẹ̀ padà sípò pásítọ̀ yìí àwọn pásítọ̀ kan wọ Ọlọ́run gbé adélé wọn lórí pọ́ máa jọba sàmì orí lórí ti yẹn má bínú sà God bless you. Number 18 Tampa president ni àwọn tó ṣorí kílẹ̀ pé àwọn tíátà àwọn eré orí ìtàgé. now Tampa president baba ẹ lọ organize 7 days prayer. Go and organize a 7-day prayer. ẹ bá mi send message sí wọn fún this gbogbo àwọn tó ń ṣorí tó ń ṣeré Who is the Tampa president? lóṣù yìí Mr. Baba Latin ẹ lọ organize 7 days prayer. Go and organize 7 days prayer. mi sọ pé dandan kẹ́ pè mí o I'm not saying you should call me o. ẹ wá àwọn pastor tó jẹ́ òtítọ́ kì í ṣe àwọn ẹ má bínú sá o Bíbélì ló sọ ó ní at the end time ó ní ó rí àwọn tẹ́bi ń pa tọ́pẹ́ra wọn àwọn yẹn kọ́ lè máa pe àwọn tí ebi ò pa tó jẹ́ pé ebi ẹ̀mí ló ń pa wọ́n àwọn ni kẹ́ ẹ pè kọ́ súre fún yín after 7 days yẹn Tampa president please I'm begging you come májẹ̀mú kan ẹ bà jẹ́ ẹ pa àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kùnrin especially ọkùnrin tó jẹ́ òtítọ́ mi ní kẹ́ má pò obìnrin náà mọ́ at least ẹ jẹ́ wọ méje please ẹ pe àwọn tó nírun funfun lórí kí wọ́n súre fún yín bẹ̀ yẹn tẹ́ ẹ bá ti ṣe on your own sir wọ́n á ní lórí tiyín ló ti bàjẹ́ kò dẹ̀ ní rí bẹ́ẹ̀ o now one question nípa kí n tó béèrè if you have just one question mo need látẹnu yín mo ti ní mi ò ní sọ̀rọ̀ pa Mohbad. I have said it that I won't talk about Mohbad. níwájú Ọláǹtẹ̀ mo sọ pé mi ò ní sọ̀rọ̀ pa nọ́mbà mi 081 37 00 76 56 081 37 00 76 56 ẹ gbọ́ ẹ lè WhatsApp mi ìgbà mi a lè máa ṣe prayer mo lè má lè pè Ọlọ́run á dó tiwa ẹ ṣé o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080 597807 for your event coverage. Thanks.